ìgbà àti àsìkò ló wà fún gbogbo nǹkan láyé. Ìgbà ọ̀dá wà, ṣùgbọ́n àwa ọ̀dọ́ ìsìn a kì í fẹ́ kí ìgbà ọ̀dá kó ṣẹlẹ̀ sí wa. Àwa ènìyàn ó yẹ ká máa ní lọ́kàn pé dandan ní ìgbà ọ̀dá nínú ayé ènìyàn. Kò sọjọ́ tí wọ́n bá bí èèyàn náà lèèyàn bẹ̀rẹ̀ sí ní rìn. Everything have process. Ìgbà ọ̀dá dandan ní nínú ayé èèyàn. Ọ̀pọ̀ ìgbà náà wọ́n máa ń dá kéèyàn gbìyànjú láti ṣiṣẹ́ láti lè jẹ́ kí ìgbà ọ̀dá yẹn lọ. Ṣùgbọ́n tí ò bá tètè lọ, a lè fọ́ọ̀sì ẹ̀. Dandan ní ìgbà ọ̀dá yẹn máa wà. Ó dẹ̀ ti ní àsìkò tí Ọlọ́run kọ láti jẹ́ kó wà. Ìgbà òjò wà tó jẹ́ pé normal táìmù yẹn òjò máa ń rọ̀. Ìgbà ẹ̀rùn wà tí kò ní sójò rárá. Bẹ́ẹ̀ ni ní ìgbà tí ò bá sí òjò kéèyàn máa wá lọ gbàdúrà kójò rọ̀. Ṣé mọ̀ pé normally òjò lè máa rọ̀. Àwọn ìgbà ẹ̀rùn yẹn kéèyàn gorí òkè méje tí òjò bá ní rọ̀ kò ní rọ̀ torí ìgbà ẹ̀rùn ni. So orí òkè téèyàn ń gùn káàkiri pé kójò rọ̀ definitely èèyàn ń fọ̀ sí ẹ̀ ní pé kójò rọ̀ ni èèyàn ń drag ẹ̀ kójò rọ̀. Téèyàn bá dẹ̀ ti drag nǹkan jù ó lè já. So téèyàn bá ti gbìyànjú nígbà tí kò tí ì tó àsìkò láti ní nǹkan yẹn tó gbìyànjú àti fẹ́ ní by force, ó lè bá nǹkan tí ò yẹ kó bá pàdé nínú àjò náà. Ó lè wọnú ẹgbẹ́ tí ò yẹ kó wọ̀, ó lè bá rẹ̀ níbikíbi. Iná lẹlòmíì fi máa ń gbìyànjú àti lọ ṣe nǹkan ọ̀la tó máa ń padà ya wèrè nítorí pé kò ń ṣe ìgbà ẹ̀, torí ẹ̀ ló fi máa ń ní repercussion. Ṣùgbọ́n ní ìgbà òjò kódà kò nílò kéèyàn gbàdúrà kó tòjò rọ̀. O ò nílò kó gbàdúrà rárá kí òjò tó rọ̀ ní ìgbà òjò. Kódà o lè fẹ́ jáde báyìí kójò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ tí ò dẹ̀ sú tẹ́lẹ̀. So o ò nílò láti lọ gorí òkè kankan nígbà òjò kó tòjò rọ̀. So ìgbà tó bá máa dáa fún ẹ á dáa fún ẹ ni. Ìgbà tó bá dẹ̀ máa kùn díẹ̀ káàtó tíyà ó jẹ ọ́ yóò ṣẹlẹ̀ náà ni. Ó kàn lè gbìyànjú. Ọlọ́run kàn lè fìtura sí ìrìn àjò yẹn gbà yẹn kó má pa ẹ́ lára kó má pa ẹ́ lẹ́mìí. Ṣùgbọ́n dandan ìgbà ọ̀dá yẹn èèyàn á padà overcome ẹ̀ torí nígbà tí ẹ̀rùn bá bẹ̀rẹ̀ tiẹ̀ tó bá padà yá òjò náà máa padà dé. So ó máa ń dá kí àwọn ènìyàn máa ní lọ́kàn pé ìṣòro tí mò ń kojú yìí ó normal. Jésù tó wá sáyé nígbà yẹn òun náà kojú tiẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀. Òun tiẹ̀ tún jìyà ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀. Gbogbo táìmù tó fi ń jìyà yẹn tí wọ́n fi nà án, ó lè drag ọ̀run pé kí ọ̀run mú òun lọ. Ó lè drag ọ̀run pé kí gbogbo àwọn tó nà òun yẹn kan parẹ́ tó dẹ̀ máa parẹ́. Ṣùgbọ́n kò lè ṣe nítorí pé ìgbà ọ̀dá tiẹ̀ ni. Ó gbọ́dọ̀ là á kọjá, kò gbọ́dọ̀ complain. Ìgbà tó tún dórí igi tí ìrora yẹn pọ̀, ó tún fẹ́ complain. Ṣùgbọ́n ó ní nítorí ìgbà ọ̀dá rẹ̀ ni. Gbogbo ènìyàn ló ní ìgbà tí ìyà máa jẹ. Gbogbo èèyàn ló nígbà tó máa kojú ìṣòro. Ṣùgbọ́n tẹ́nìyàn bá dúró nínú Ọlọ́run tó nígbàgbọ́ tí ò mú kan mọ́ kan, tó ń gbìyànjú, tó ń gbàdúrà, tó ń ṣiṣẹ́, ìgbà ọ̀dá yẹn máa padà lọ, ìgbà ìtura máa dé. Kí gbogbo àwọn ẹ̀dá ènìyàn máa ní lọ́kàn pé ìgbà ọ̀dá ó wà ó normal. Èèyàn á padà overcome ẹ̀ lọ́jọ́ kan. Àdúrà tí gbogbo wa kàn máa gbà ni pé k'Ọlọ́run jẹ́ kí ìgbà ìtura kó pọ̀ ju ìgbà ọ̀dá lọ. Kí ìgbà ọ̀dá, ìgbà wàhálà, ìgbà ìyà kó má pọ̀ jù, kó má mẹ́mìí wa lọ, kó má pọ̀ ju ìgbà ìgbádùn lọ. K'Ọlọ́run fi àánú kó fi sí ìrìn àjò ayé èèyàn. Nínú ìgbà ọ̀dá yẹn kéèyàn rí olùbásọ̀rọ̀, olùbádámọ̀ràn, ẹni tí ó tù yàn lára díẹ̀ nínú ìgbà ọ̀dá yẹn. Ẹlòmíì dẹ̀ wá leléyìí, wọ́n máa ń fi ọwọ́ ara wọn wọ́n máa fi ń fa ìgbà ọ̀dá sínú ayé ara wọn. Ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé ó yẹ kí ìgbà ọ̀dá rẹ̀ ó ti tán ṣùgbọ́n ó tún lọ́ǹgì ẹ̀ fúnra ẹ̀. Ọkùnrin ló sábà máa ń ṣẹlẹ̀ sí jù. Owó tó yẹ kó o manage, tó yẹ kó o fi ṣe nǹkan, wàá tún máa fi ṣe ṣìnà. Owó tó yẹ kó o fi ṣiṣẹ́, kó o fi establish business, wàá tún lọ kó sórí obìnrin. Ẹlòmíì á lọ máa déètì ẹni tó ju agbára ẹ̀ lọ. Ìwọ̀nba owó tó yẹ kó máa save a tún máa ná jáde sórí obìnrin. Níná owó jáde sórí obìnrin láì tí ì fẹ́ sílé dẹ̀lélẹ́ yìí ó dàbí wasting of money. Nítorí pé ẹni tó ń náwó fún yẹn nígbà tí wò ó ní, ó lè má padà fẹ́ o. Obìnrin yẹn lè má padà fẹ́ ọ. Ṣàṣà lóbìnrin tó máa ń padà ń fẹ́ ni tó bá ń náwó fún jù. Ìran obìnrin nìyẹn. Àwọn obìnrin míì gan wà débi pé wọ́n máa ń láìkì ọkùnrin tó bá máa ń maltreat wọn ju ẹni tó ń tọ́jú wọn lọ. Ìwọ tó wá ń forí ṣe tó ń fọrin ṣe, owó tó yẹ kó fi tọ́jú ara rẹ, tó yẹ kó fi tọ́jú ẹ̀mí rẹ, ó tún kó lórí obìnrin tó ò tí ì fẹ́ sílé. Òpònú ni ẹ́. Ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin
tó bá hustle lọ́wọ́ má fi ṣìnà kún ìrìn àjò ayé ẹ̀, má fi ṣìnà ṣíṣe má fi kún ìrìn àjò ayé ẹ̀ ní táìmù tó ń hustle lọ́wọ́. Kò sí ìgbádùn kankan tó wà nú ẹ̀. Ó ti bí iṣẹ́ bricklayer dé gàárì ló mú lọ, ìwọ̀nba 5,000 tó tún wá fún ẹ, ó tún fi 3,000 ṣàlejò obìnrin tó fẹ́ bá sùn. Orí ẹ̀ ò pé. Gẹ́gẹ́ bí young youth ọkùnrin, yọ ṣìnà kúrò nínú ìrìn àjò ayé ẹ̀ kó wá rí bí ìrìn àjò ayé ẹ̀ ṣe máa fast. In short, níbi tí generation yìí dé sí, àwa ọkùnrin gan ló yẹ kóbìnrin máa sanwó fún kó tó di pé wọ́n máa bá wa sùn ni. Yes, nítorí pé àwọn obìnrin yẹn pọ̀ jù wá lọ. Tí gbogbo àwọn ọkùnrin tá wà nílé ayé tá bá ní ọpọlọ torí wá pé tá mọ̀ nǹkan tá à ń ṣe, ó yẹ ká ṣe meeting. Àwọn obìnrin ó yẹ kó máa bẹ̀ wá ni, kò ń ṣàwa la ṣe máa bẹ̀ obìnrin, nítorí kò sí gbádùn kankan tó wà fún àwa ọkùnrin. Now wèrè ọwọ́ ẹ̀ fẹ́ ṣe ṣìnà, ó gbọ́kadà lọ síbi tó ti fẹ́ ṣe ṣìnà, òun làágùn bọ̀lọ̀, ó tún fẹ́ ṣe ṣìnà, ó tún rówó gba rúùmù tó ní AC, rúùmù tó ní fan ló tún ní. Tọ́lọ́run bá bá ẹ ṣe kó tún múná lọ. Now ìwọ ni wàá sanwó òtẹ́, ìwọ ni wàá ra oúnjẹ fọmọ tó ń bọ̀, ìwọ ni wàá tún sẹ́ndì owó transport sí gẹ̀yẹn. Tí gẹ̀yẹn bá dé, ẹja tí wò ó jẹ níbi a month ago òun á jẹ, wàá tún wá lọ fowó ra ìràkúrà jẹ́ kó lè kíní kan oríṣiríṣi, wàá tún fowó rà, wàá tún mú, wàá tún máa ṣe obìnrin tó ń ṣe fún ló tún máa gbádùn ẹ̀, kò ń ṣèwọ ọkùnrin. Ìwọ ni wàá máa làágùn, òun ò ní làágùn. Now tó bá tún wá parí wọ́nranwọ̀nran tó ṣe yẹn, tó bá tún wá parí gbogbo energy ẹ̀ tó lò, ọmọ yẹn tún máa wá sọ fún ẹ pé òun ò tí wà satisfy. Ọmọ tó ń lo gbogbo agbára rẹ̀ fún, ó lè lo 30 minutes. Ọmọ tó jẹ́ pé kó tó wá sọ́dọ̀ ẹ tọ́ì ló ń lò ń lé. To say the fact, kò sí bọ́kùnrin ṣe lè tẹ́ obìnrin lọ́rùn when it come to ìbásùn. Ó yẹ káwọn ọkùnrin máa ní kíní ẹ̀ ní score orí wa. Ṣé láyé ìsìn tẹ́ pé wọ́n ti ṣe tọ́ì káàkiri fáwọn obìnrin? Tọ́ì tó lè last fún 7, ó lè last fún 10 hours. Ọkùnrin mélòó ló lè last fún 10 hours? Àwa yìí kan náà láti máa wá náwó nára. Now after ìgbà tó ṣe gbogbo nǹkan tó ṣe tán, okay, ó lo 10 minutes àbí? After ìgbà tó ṣe tán tí ọmọ yẹn lọ, kí ni benefit tó rí ń bẹ̀? Lọ sọ benefit tó rí láfter gbogbo nǹkan tó ṣe yẹn, lọ sọ sí comment section kí n gbọ́. Kò sí benefit kankan. Tó bá tún check account ẹ̀ wá rí pé debit ni. Ṣé rí èyí tó tún wá burú ń bẹ̀ ni pé ṣé bí téèyàn bá tiẹ̀ ní debit, ó sì lè lọ ṣiṣẹ́ padà tó máa tún fi recover. Ọmọ tí o gbé sùn yẹn ó lè máa gbé ogun bọ̀, wàá tún wá tàpù lára ogun yẹn. After tó bá tún tàpù lára ogun, wàá tún wá tàpù infection. Now ìdíwọ́ ó wá pàdé ìdènà, ó ń gbé ìdíwọ́ kiri, ó tún wá pàdé ìdènà. Wèrè ń ṣe ẹ́. Energy tó yẹ kó lọ lò lórí òkè ó fi ń ṣe 2 sum. Energy tó yẹ kó lọ lò níbi tó ti ń ṣiṣẹ́ ó fi ń ṣe 5 minutes. Ọmọ yẹn mo fọ́ lẹ́nu mọ́. Okay, ó yá, kí ni èrè rẹ? Kí lè èrè rẹ after ìgbà tó ṣe tán? And this thing, wọ́n sọ pé téèyàn ò bá ṣe èèyàn á kú. Kúkú ní sùúrù. Focus on your career. Make money. Become a successful person in life. Tó o bá ti lówó tán, àwọn olówó kan wà tó máa fẹ́ ṣe ṣìnà, ó ní pákéjì. Wọ́n á tún fly ọmọ, wọ́n á tún ní kó lọ lọ́ọ̀jì ẹ̀, pé kó lọ sí hòtẹ́ẹ̀ báyìí, kó tẹ̀ kọ́kọ́ wà ń bẹ̀ fún bí 1 week, kó tó di pé àwọn máa dé. Àwọn ṣìnà nìyẹn, mi ò ní kó lọ ṣe ṣìnà o. Kì í ṣe pé wàá lọ fọ̀kadà gbé ọmọ tó fẹ́ bá sùn. This is fact. Nǹkan tó ara àwọn problem tí ò jẹ́ kí ìṣẹ́ tètè tán ní country yìí nìyẹn. Ara ẹ̀ ní ìṣẹ́. Wèrè ló dẹ̀ máa fẹ́ wèrè. Poverty ló máa fẹ́ poverty. Torí ẹ̀ lólówó fi ń fẹ́ olówó. Ẹ̀yin tí rọ́kùnrin tí ò tí ì jẹun kánú kó máa lọ toast obìnrin tó ń lo mọ́tò ni. Ọkùnrin tí ò tí ì jẹun kánú tí ò lówó lọ́wọ́ tó broke, òun náà ẹni tó broke bí ẹgbẹ́ náà ló máa date now. Níbi tí àwọn big boy kan ti ń bẹ tó jẹ́ pé àwọn obìnrin gan ló tún sanwó wọn. Ìwọ náà ṣiṣẹ́ dé level yẹn, mi ò ní kó ṣe ṣìnà. Kọ́kọ́ gbìyànjú kó jẹ́ èèyàn, jẹ́ kí ọpọlọ ẹ pé. Jẹ́ èèyàn náà, fi ṣìnà lẹ̀. Kò sí nǹkan tó wà nú ẹ̀. Tó bá mú ẹ, tí ọ̀jì yẹn bá mú ẹ, tó bá mú ẹ, ní sùúrù ó máa padà lọlẹ̀. Fọ́kọ́ tí ẹ máa kọ́kọ́ máa ronú bó ṣe fẹ́ jẹ́ èèyàn náà. Think about your future. Fi ṣìnà lẹ̀. Pàdé mi ní comment section èrè tó bá ń jẹ lórí ìṣìnà.